A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti wà lórí ètò yìí ní àṣálẹ́ yìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Lórí ètò yìí ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ sí ní wo ìbéèrè kan àti ọ̀nà àbáyọ sí i. Ìbéèrè náà ni pé ǹjẹ́ Ananiah ni ọ́? A sì tún wo bí a ṣe lè dá Ananiah. Kí ni a wò ní ìjẹ́jọ́ yìí? Òun ni pé a wo bí ó ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá ṣe inúnibíni sí àwọn ènìyàn Ọlọ́run, Jésù fúnra rẹ̀ ló ń ṣe inúnibíni sí. A sì rí bí Ọlọ́run ṣe pàdé Sọ́ọ̀lù ní ojú ọ̀nà Damasku. Ó fọ́ lójú, kò jẹun fún ọjọ́ díẹ̀. Ọlọ́run sì rán Ananiah sí. Mo wá júwe pé ta ni Ananiah. A rí nínú Bíbélì pé òun ni ẹni tó gbé ìgbàgbọ́ Sọ́ọ̀lù rú sí. Òun ni ẹni tó tẹ Sọ́ọ̀lù bomi. Òun ni ẹni tó jẹ́ orísun ìbùkún sí Sọ́ọ̀lù. Òun ni ẹni tó jẹ́ orísun ìrúsókè fún Sọ́ọ̀lù. Ó kọ́ nípa ẹ̀mí mọ́, ó mú lọ sáàrin àwọn ará, ó ṣe ohun tó yẹ kó ṣe. Mo wá ń bèèrè pé ǹjẹ́ ẹnìkan wà lọ́dún yìí, látọdún tó ló ti di onígbàgbọ́, látọdún tó ló ti di oníwàásù, ǹjẹ́ ẹnìkan wà tí ìwọ náà ti rú sókè? Ǹjẹ́ ẹnìkan wà tí ìwọ náà ti fà lọ́wọ́? Ǹjẹ́ ẹnìkan wà tí ìwọ náà ti fà mọ́ra tí ò tanù? Mo fi hàn yín pé ó jẹ́ orísun ìtùnú fún un, torí pé ó pe Sọ́ọ̀lù ní arákùnrin, kò pè ní ọ̀gbẹ́ni, kò pè ní arábí, ó pè ní arákùnrin. Ó fi hàn pé ó ti di ẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀. Àwa tẹ̀síwájú láti sọ̀rọ̀ pé bóò ni a ṣe lè di Ananiah. Mo ní nǹkan àkọ́kọ́ òun ni pé a gbọ́dọ̀ bá Ọlọ́run rìn. Nǹkan ìkejì òun ni pé a gbọ́dọ̀ borí ẹ̀rù. Ẹ̀rù ń tá a gbọ́ àtẹ̀rù tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Ẹ kí n ka ẹsẹ̀ méjì láti inú Bíbélì lẹ́ẹ̀kan sí Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9. Kí n wá tẹ̀síwájú láti orí ọ̀rọ̀ ẹ̀rù yìí. Kí n wá tẹ̀síwájú láti fi àwọn nǹkan mìíràn wá nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní àkókò yìí. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 13 àti 14 péré ni wọ́n kà. Bóyá kí n sì ka ẹsẹ̀ 15 mọ́ kó lè ràn wá lọ́wọ́. Bíbélì ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 13. Bíbélì ní Ananiah sì dáhùn wípé Olúwa, mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn, gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní Jerúsálẹ́mù. Ẹsẹ̀ 14, ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá sí yìnyín yìí láti dè gbogbo àwọn tí ń pe orúkọ rẹ. Ṣùgbọ́n Olúwa wí fún un pé máa lọ, nítorí ohun èlò ààyò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kèfèrí àti àwọn ọba àti àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa dúpẹ́ fún àkókò yìí lẹ́ẹ̀kan sí i. Olúwa, mi ò mọ̀ sọ, mi ò mọ àlàyé yìí ṣe. Mo nílò rẹ ju ti àtẹ̀yìnwá lọ láti lè ru àwọn ènìyàn sókè tí wọn kí ó lè jẹ́ ènìyàn bíi Ananiah, tí ó jẹ́ orísun ìbùkún sí ọ̀pọ̀lọpọ̀, tí orúkọ yín yóò di gbígbéga, tí ayé tiwa yóò sì di alábùkún fún. Ẹ ràn mí lọ́wọ́ láti ràn wọ́n lọ́wọ́ lónìí. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo sọ fún wa wípé ẹ̀rù ohun tá à ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ó máa dí wa lọ́wọ́ láti lè jẹ́ orísun ìbùkún fáwọn ènìyàn. Oríṣiríṣi nǹkan lẹ́ ò rí lórí íńtánẹ́ẹ̀tì, ẹ̀rọ ayélujára. Ẹ ó rí bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ràn ẹnìkan lọ́wọ́ tó dẹjọ́, tó dápọn. Ẹ rí ibi tí ó yẹ pé ìránṣẹ́ Ọlọ́run ràn yàn lọ́wọ́ gan, ó dẹjọ́, ó dápọn. Ẹ rí oríṣiríṣi nǹkan tí yóò jẹ́ kéèyàn rò pé ṣó yẹ ká máa ran ẹnikẹ́ni lọ́wọ́ báyìí. Yàtọ̀ sí èyí, àwọn ìrírí tí ẹ̀yin gan ń rí yóò máa mú ẹ̀rù wá wípé
ṣó yẹ kí n ràn yàn lọ́wọ́? Máa gbọ́, ó mọ̀ pé gbajúgbajà olè ni. Nígbà tó sì mọ̀ pé gbajúgbajà olè ni yìí, ó wàásù ní àyíká rẹ̀. Wọ́n á ní kó lọ wàásù fún. Ṣó lọ? Ó mọ̀ wípé èèyàn burúkú ni arákùnrin kan. Ó mọ̀ pé èèyàn burúkú ni arábìnrin kan. Wọ́n ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ Ọlọ́run. Ṣó lọ? Ohun tó ń ṣẹlẹ̀ sí wa ni pé àwọn ìrírí tá a ti rí, àwọn ìrírí àtàwọn nǹkan tá à ń gbọ́ bí má bẹ̀rẹ̀ ẹni tó lè parí. Èyí tó fi sọ fún tàn pé wo ẹ̀ẹ̀kan yìí ni mo ní orí ọ̀fẹ́ àti ràn ọ́ lọ́wọ́. Tí Ọlọ́run bá tún fún mi lórí ọ̀fẹ́ sí i, màá ràn ọ́ lọ́wọ́. Ṣùgbọ́n a wàá sọra wa nǹkan tá a máa sábà ṣe tó máa kó bá wa nìyí o. Nígbà tá a bá ti fẹ́ ràn àwọn ènìyàn lọ́wọ́ ni pé a ti jẹ́ kẹ́rù borí wa wípé ẹ̀ẹ̀kan yìí nìkan ló lè ṣe. Tó o bá ṣe ìrànlọ́wọ́ lẹ́ẹ̀kan yìí, yóò máa retí ìrànlọ́wọ́ sí i. Tí o bá sì ti ìrànlọ́wọ́ yẹn, yóò di wàhálà. Rárá, má jẹ́ kí ẹ̀rù bọ̀ ọ́. Ṣọ́lọ́run ló fi sí ọlọ́kàn pé kó o ṣe. Kó o ṣe. Ẹ ò lè kà nínú Bíbélì ìpadà náà ràn Sọ́ọ̀lù lọ́wọ́ jẹ́ ẹ̀kan lọ. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan yẹn, ipa tó ní ipa ayérayé ni. Ipa tó ní kì í ṣe lórí Sọ́ọ̀lù nìkan, ṣùgbọ́n lórí àwọn tí Sọ́ọ̀lù bí nínú Olúwa, lórí àwọn ìlú kéréje, lórí àwọn ìletò ńláńlá, lórí àwọn ibi gbogbo. Títí dọjọ́ òní, ipa tí Sọ́ọ̀lù ní ó sì ń bẹ. Ṣé ẹ mọ̀ dí? Torí pé ẹnìkan borí ẹ̀rù. Ohun tó ń gbọ́, ohun tó ń ṣẹlẹ̀ láyìíká àti àwọn ìrírí rẹ̀. Ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ láyìíká kì í tiẹ̀ fẹ́ kéèyàn ràn yàn lọ́wọ́ mọ́. Ṣé oúnjẹ ò tí wọ́n? Ẹnìkan kọ sórí péjì rẹ̀ ní Facebook, ó kọ bẹ́ẹ̀, ó ní ìsìtẹ́ ẹ̀mọ̀ pátá tí wọ́n tẹ́ bá fẹ́ lọ bẹ̀yàn wò, ẹ kọ́kọ́ jẹun kẹ́ tó kú òlé o. Ẹ má retí pé wọ́n ṣe yín ní àlejò, torí tí wọ́n fi tọ́jú ara wọn nìkan ló ṣe kí ni ló kù. Ṣé rọ́ ni? Ṣùgbọ́n ṣé kí n rán létí pé nígbà tí wọ́n ní Èlíjà lọ bá obìnrin yẹn, obìnrin opó yẹn tí Ọlọ́run ní kó lọ bá, arábìnrin náà sọ fún ní gbangba pé wò ó, tí n bá ti ṣáájú ìtàn, tí mo bá ti jó, tẹ́mi àtọmọ mi bá ti jàkàrà kan ìtàn, ó tán. Èlíjà ní lọ kọ́kọ́ ṣe tèmi wá. Báyìí ni Olúwa wí, kó lò bo òróró rẹ, kò ní ṣe kí ni o, kò ní gbẹ, ìyẹ̀fun èlùbọ́ kò ní tán. Ẹjọ́ ṣó tán? Nítorí pé ìtọ́ni ẹ̀mí mímọ́ ni. Èròǹgbà yẹn kì í ṣe ṣe àrí mi. Èròǹgbà yẹn ìdí tá a fi máa ṣoore tó fi máa dẹjọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ oore tá a ṣe ṣe àrí mi ni. Kí wọ́n lè mọ̀ pé èmi ni mo ràn lọ́wọ́. Kí wọ́n lè mọ̀ pé èmi ni mo ṣe báyìí. Mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ láìpẹ́ yìí. Pásítọ̀ ẹ ṣé, mo ní mọ̀mọ́ ẹ má kí mi ẹ̀já kí Jésù. Toró ti tọ̀ bẹ́ẹ̀ ni. Mo ní ṣé kí n má pààrọ̀ fún yín. Mo ní sísí ilé bàbá mi kò sí inú owó tá a lò yìí. Toró ti tọ̀ bẹ́ẹ̀ ni pé sísí ilé bàbá mi kò sí ń bẹ́ẹ̀. Èmi fúnra mi, kọ́bọ̀ mi báyìí kò sí ń bẹ́ẹ̀. Mo kàn kówó jíṣẹ́ ni. Nígbà mo sì jíṣẹ́, wọ́n kí mi pé mo ṣe, kí wọ́n kí mi fún. Ẹ̀jẹ̀ já kí Jésù. Ẹnìkan ràn mí lọ́wọ́ lọ́dún kan, mo wá kí pé ó ṣe é. Gbólóhùn tó sọ fún mi ni pé a kàn lò mí láti tì sí ọ ni. Nígbà tó wà lọ́wọ́ mi kì í ṣe tèmi.
nígbà tí ó ti dọ́wọ́ mi kìí ṣe tèmi, nígbà tí mo ti sí ọ kìí ṣe tèmi, Olúwa ni. Ìjọ ló dì bẹ́ẹ̀ yẹn. Ṣé máa dúró oore tí mo ti ṣe ìwọ yìí náà? Ó rí ààrẹ pé Ananiah ní ọpọlọ nǹkan lò ọ ni. Mo ní Ananiah ó bá Ọlọ́run rìn. Mo ní Ananiah ó borí ẹ̀rù. Mo ní Ananiah kò sọ Sọ́ọ̀lù di dúkìá rẹ̀. Nǹkan kẹta tí mo fẹ́ ká kọ́ nípa Ananiah ni. Sórí ìkóríta kọ̀ọ̀kan nínú ayé ènìyàn ni Ọlọ́run ti ṣètò ìrànlọ́wọ́ fún. Ọlọ́run lè lò wọ́ láti jèrè ọkàn rẹ̀. K'Ọlọ́run lu ẹlòmíì láti tẹ̀ ẹ́ bọmi. K'Ọlọ́run lu ẹlòmíì láti kọ́ ní àwọn ẹ̀kọ́ ọmọlẹ́yìn Kristi tá à ń pè ní discipleship. Ọlọ́run lè lu ẹlòmíì láti kọ́ ní bí ó ṣe lè máa jèrè ọkàn. Ọlọ́run lè lu ẹlòmíì láti sọ fún pé wá aṣọ tó ń wọ̀ yìí ò mọ̀ dáa, ó yá gbaṣọ, àwọn aṣọ dáadáa báyìí ni kó máa wọ̀, mọ́ máa rìn òwò mọ́. Ṣé orí ìkóríta ayé ẹ̀ nígbà tó Ọlọ́run fẹ́ kó máa dàgbà nínú ẹ̀mí yẹn pé ibi aṣọ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí bójútó. Ọlọ́run lè lu ẹlòmíì láti fún ní Bíbélì pé gba Bíbélì máa kà á. Ọlọ́run lè lu ẹlòmíì láti kọ́ bó ṣe ń gbàdúrà. Ṣé rí Ọlọ́run ní ìkóríta kọ̀ọ̀kan Ọlọ́run ti ní olùrànlọ́wọ́ tó gbé kalẹ̀. Tẹ́lòmíì bá fẹ́ ràn tàn lọ́wọ́, ṣé ò ní sọ pé má ràn lọ́wọ́? Nígbà tí Ananiah mú Sọ́ọ̀lù wá sáàrin agbo àwọn ènìyàn Ọlọ́run, ṣé ẹ gbọ́ tó sọ pé ẹ jọ̀ọ́ o, ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe fún ẹ jẹ́ kí n gbọ́. Mo mú ní wàásù kan, ẹnìkan ló ń fẹ́ ràn lọ́wọ́ lọ́dún kan. Mo mọ̀, ẹnìkan ló ń fẹ́ ràn lọ́wọ́ lọ́dún kan. Wọ́n ló ní àwọn kan sọ pé òun ò gbọ́dọ̀ gbàràn lọ́wọ́ láti bòmíì jọ̀dọ̀ àwọn lọ. Ní ìsìn wọ́n ti fojú ẹ̀ gbolẹ̀. Òótọ́ ọbẹ̀ ni pé àwọn ń tọ̀hún àkókò tọ́lọ́run fẹ́ lò wọ́n fún ó ti ṣe kí ni? Ó ti pé, ó ti tán. Tọ́lọ́run bá fẹ́ lò wọ́n jọ wájú ó sì lè lò wọ́n o. Ṣùgbọ́n ní àkókò yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí Ananiah, ẹni tí ó bá jẹ́ Ananiah gidi iṣẹ́ kò ní sọ ọmọ Ọlọ́run di ọmọ tiẹ̀. Ọmọ mi ni, èmi ni bàbá rẹ̀, èmi ni bàbá rẹ̀ nínú Olúwa. Bẹ́ẹ̀ ni ó lè jẹ́ bàbá rẹ̀ nínú Olúwa. Ṣùgbọ́n má gbàgbé pé kì í ṣe dúkìá rẹ̀. Kí ni ọmọ? Ìní Olúwa ni Bíbélì pè ọmọ. So ọmọ rẹ̀ nínú Olúwa kí ni o? Ìní Olúwa ni. Kì í ṣe ìní rẹ̀, kì í ṣe dúkìá rẹ̀. Mo sọ fún yín pé ẹ̀yin onígbàgbọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Wípé ẹni tọ́lọ́run lò yín fún ìgbédìde rẹ̀ kì í ṣe dúkìá yín o. Dúkìá Ọlọ́run ni. Ìní Olúwa ni. Ṣé Ananiah ló rán Sọ́ọ̀lù lọ sí àwọn ìrìn àjò ìrere tó rìn? Rárá. Ṣé ìjọ Damascus ni? Rárá, ìjọ Antioch ni. Ibẹ̀ wọ́n ti rán jáde. Ẹ ṣe dúkìá rẹ̀. Gbogbo bí tó lè ti rí ìrànlọ́wọ́ ló ṣí ojú rẹ̀ sí. Kò fi pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ a sọ ẹlòmíì di dúkìá wa ni. Jẹ́ kí n tún rán létí pé ọmọ tó ń pè ní ọmọ rẹ nínú Olúwa yẹn ìní Olúwa ni, kì í ṣe ìní rẹ. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ ti ní Ananiah nínú ayé yín tí wọ́n ti ràn yín lọ́wọ́, ẹ̀yin náà nílò láti gba ìpèníjà. Orí 22
ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì ẹ wo ẹsẹ̀ 12 yẹn. Bíbélì wípé ẹnìkan sì tọ̀ mí wá, Anania, ọkùnrin olùfọkànsìn gẹ́gẹ́ bí òfin, tí ó ní orúkọ rere lọ́dọ̀ gbogbo àwọn Júù tí ó ń gbé ní ibẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣé Sọ́ọ̀lù gbàgbé Anania? Rárá. Anania wà lára ẹ̀rí rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí Ọlọ́run ti lo àwọn kan fún, ẹ ti gbàgbé wọn. Àwọn tọ́lọ́run lò fún yín, ẹ ti gbàgbé wọn. A mọ̀ pé wọn ò ṣe torí pé wọ́n ń retí ohunkóhun lọ́dọ̀ yín. Àwa náà mọ̀ pé wọ́n ti rí pé ẹ kìí ṣe dúkìá àwọn. Ǹjẹ́ o tiẹ̀ ti kọ̀wé ránṣẹ́ sí pé ẹ ṣe ọjọ́ rí? Ní gbogbo ọjọ́ bí mi, ọmọkùnrin kan máa ń pè mí. Yóò kí mi pé mo ṣe fún ọdún 2016. Ìbùn lówó mo wàásù ní o. Ọlọ́run sì bá a pàdé. Ọdọọdún ni máa ń rán mi létí lọ́jọ́ bí. Kò lé. Ọlọ́run lò mí fún ọmọkùnrin kan lọ́dún 2014 bí 13 ni. Ó máa ń rán mi létí. Ó máa ń jẹ́ kí n ronú jinlẹ̀ pé eléyìí máa ga. Mo lọ róúnjẹ ní supermarket kan láìpẹ́ yìí. Ọ̀dọ́mọkùnrin kan náà àwọn òṣìṣẹ́ wọn, ó lóun mọ̀ mí, ajúwe ara wa lọ́tún lósì. Mi ìrántí. Jọ́kọ̀ mo kàn tún padà lọ́bẹ̀ ni lẹ́yìn bí oṣù méjì tó ti kọ́kọ́ sọ pé òun mọ̀ mí. Ló bá ní, oníwàásù iṣẹ́ máa ń wàásù ní àwọn iléèwé. Mo ní bẹ́ẹ̀ ni sà. Ó ní ṣé oníwàásù ni mí? Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣé mo máa ń wàásù láwọn iléèwé? Ó nígbà tó ń wà ní JSS 2. Ó ní mo wá sílé àwọn iléèwé àwọn. Ó ní mo kọrin kan. Ó ní mo sì kọ́ àwọn ní nǹkan kan. Ó lóun ò lè gbàgbé láéláé. Ṣé kí n ràn ọ́ lọ́wọ́? Ṣé wo ti gbàgbé àwọn tọ́lọ́run lò fún ọ? Ṣé Sọ́ọ̀lù gbàgbé? Sọ́ọ̀lù ti di gbajúgbajà o. Sọ́ọ̀lù ti di èèyàn ńlá o. Sọ́ọ̀lù ti di akọni ìgbàgbọ́ o. Ṣùgbọ́n nígbà tó jẹ́ ìwé ìgbàgbọ́ ńkọ́, kò gbàgbé àwọn tọ́lọ́run lò fún. Ṣé wo ti gbàgbé àwọn tọ́lọ́run lò fún ọ? Jẹ́ kí n sọ fún ọ, òmíì inú wọn ó ti ṣubú. Àwọn tọ́lọ́run lò fún ọ rí, òmíì inú wọn ó ti ṣubú. O sì gbọ́dọ̀ tún gbàgbé wọn. Òmíì inú wọn ó ti kọsẹ̀. Wọ́n ti kọsẹ̀ lára rẹ̀. Wọ́n ti kọsẹ̀ pé bó ló ṣe jẹ́ pé ọmọ tá a fà dìde òun ló ń ṣe dáadáa tó yìí. Wọ́n ti kọsẹ̀. Wọ́n ti gbà kẹ́ran ara lò wọn lòdì sí ọ. Wọ́n ti sọ̀rọ̀ lòdì sí ọ ní ibòmíì. Ṣùgbọ́n ṣé mo lè gbà ọ́ níyànjú? Má gbàgbé wọn. Lò wọ́n fún ẹ̀rí rẹ. Sọ̀rọ̀ pé orísun ìbùkún ni yín. Ìjọba pé òmíì tó ṣubú nu wọn nítorí pé tóun ti tó gbọ́ gan, póun ti jórísun ìbùkún rí, yóò tún dìde. Jẹ́ mọ̀ pé mo tún ti padà bẹ̀rẹ̀ sí lọ wàásù nílé àwọn ẹ̀kọ́ gíga díẹ̀díẹ̀. Nítorí pé ọmọ kan rántí ní tó ti lé lọ́dún 12 pé mo wá wàásù nígbà tó wà JS2. Ó mọ̀ pé bí o bá gbàgbé wọn, ìwọ gan ó rú wọn sókè. Ìwọ gan tún dànà náyà nù. Ìwọ gan tún dànà náyà nù. Tó o bá ti gbàgbé wọn. Gbọ́ mi yé. Ọlọ́run mọ̀ọ́mọ̀ mọ́ lajú Sọ́ọ̀lù kí a lè kẹ́kọ̀ọ́ yìí ni o. Ipa wa ló ń fẹ́ lò láti fa àwọn ènìyàn dìde. Ipa wa ló fẹ́ lò láti jórísun ìbùkún sí wọn. Kí n má parọ́ fún wa, a gbọ́dọ̀ bá Ọlọ́run rìn.
láti di bẹ́ẹ̀. Ká bá Ọlọ́run rìn dáadáa. Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀, ká náà máa ṣe kí ni, ká máa bá a sọ̀rọ̀, ká sì gbọ́ràn sí ohun tó Ọlọ́run bá sọ. Ohun tó Ọlọ́run bá sọ ló gbọ́dọ̀ jẹ́ kókó ohun tó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ̀rù ohun tó ń ṣẹlẹ̀, ẹ̀rù ohun tá a gbọ́, ẹ̀rù àwọn ìrírí wa, a ò ní jẹ́ ó fà wá sẹ́yìn. A ò sì gbọ́dọ̀ wá láti gba ògo fún ara wa. Kí gbogbo ògo kó jẹ́ ti Ọlọ́run, má sọ ẹni tọ́lọ́run lò ọ́ fún di dúkìá rẹ̀. Ìwọ ẹni tí a ti fà sókè. Mo ń sọ pé bóyá ó ń tàn sí wà nínú iṣẹ́ ìránṣẹ́ o, bóyá ó ń tàn sí ń ṣe dáadáa, àbó ti kọsẹ̀, àbó ti ṣubú, má gbàgbé wọn. Mọ rírì wọn. Sọ̀rọ̀ ọ̀rú sókè fáwọn náà. Èyí tó bá ṣubú nínú wọn yóò tún padà dìde. Ọlọ́run sọ pé jẹ́ irú Ananiah, ẹni tí ó máa ran ẹlòmíì lọ́wọ́. Kó o tó lè dá Ananiah, o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ọmọ Ọlọ́run. Mo wí bẹ́ẹ̀ níjẹjọ́, ìyìn tí ẹ rò pé mo lè mọ́ ṣàìwí bẹ́ẹ̀ lórí ètò yìí. Wípé ẹlẹ́ṣẹ̀ ni mi àti ìwọ. Gbogbo ènìyàn ló ṣàtìṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ wa, a jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Bíbélì wípé nítorí ikú lèrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ wa, kò fẹ́ ká ṣègbé. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ikú Jésù yìí, ó ra ẹ̀bùn ọ̀fẹ́ kan fún wa tí à ń pè ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Ó kú asín, ó jí dìde kó lè ní ìyè àìnípẹ̀kun. Tó o bá ti fi ìgbàgbọ́ rẹ kúrò nínú iṣẹ́ ọwọ́ rẹ, ìwà rere rẹ, ẹ̀sìn rẹ, tó o fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi. Bíbélì sọ pé ìyà àwọn tó bá gbà á, òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwọ náà dọmọ Ọlọ́run nìyẹn. Ó bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. Ó tún ti ní àǹfààní láti wúlò fún Ọlọ́run láti jẹ́ Ananiah. Ṣé ó gba Jésù lónìí? Wípé Jésù ṣàánú mi ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gbà ọ́ sáyé mi gẹ́gẹ́ bí olùgbàlà mi. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísìn àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí n tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.